ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Eku òkè bí eku mọ́ ní ìpínlẹ̀ Ekiti. Èmi lọ́kàn láti dá nǹkan padà bọ̀ sípò. Èmi kọ́ o, Oluwadare Abejide ló yànnàná ọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú iléeṣẹ́ ìròyìn pẹ̀lú amòfin Oluwadare Abejide tó jẹ́ olùdíje fún ipò gómìnà ìpínlẹ̀ Ekiti lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ADC. Ó ṣàlàyé pé àìṣedéédé ìlànà àti ìgbésẹ̀ ìṣèjọba ní ìpínlẹ̀ Ekiti ló mú kí òun darapọ̀ mọ́ ìgbésẹ̀ láti díje fún ipò gómìnà ìpínlẹ̀ náà láti lè mú àtúntò bá ìgbáyégbádùn aráàlú níbẹ̀. Ó ní ó ṣeni láàánú pé ní gbogbo ilẹ̀ Yorùbá, ìpínlẹ̀ Ekiti nìkan ní ìpínlẹ̀ tí kò sí iléeṣẹ́ ẹyọ kan ṣoṣo. Báyìí bí ó ti lè wò ó mọ bó ṣe ń lọ yìí, eku òkè bí eku mọ́ l'Ékìtì, ẹyẹ òkè bí ẹyẹ, ọmọ ènìyàn fọhùn bí ọmọ ènìyàn. Ìlú le. Nínú ọ̀rọ̀ rẹ̀ tó sọ síwájú, amòfin Oluwadare Abejide ṣàlàyé pé lóòótọ́ àwọn kùdìẹ̀kudiẹ máa ń wáyé láti mú àkùdá bá ètò ìdìbò. Síbẹ̀ òun gbàgbọ́ pé kò sí ẹni tí yóò lè tìpasẹ̀ yìí dá òun ní àgbọnù lásìkò ìdìbò sípò gómìnà tó ń bọ̀ lọ́nà ní ìpínlẹ̀ Ekiti. Ó ní ìbò tí kò tó ìbò ni wọ́n ń yí, àti wípé nígbà tí aráàlú bá ti di ìbò wọn lọ́pọ̀ yanturu, kò sí bí àwọn kọlọ̀rọ̀ sí olóṣèlú kankan yóò ṣe láǹfààní láti yí dà sígbó. Ẹ ṣeun tí ẹ̀ ń tẹ́tí sí ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá mi. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube o. Ó ní lọ sọ. Ṣé ní pọ́ńṣẹ́ ní gbogbo aláyé? Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.